ní kò tọ́ fún òjíṣẹ́ ò yẹn ànábì kó jalè kó lu jìbìtì kó ṣe gbéwìrì. And whoever the flood shall bring with him the fruit of his flood on the day of resurrection. Wọ́n lẹ́nikẹ́ni tó bá jalè tó lu jìbìtì tó ṣe alọ́kọ́lóhùn kígbe tó bá di ọjọ́ ìdájọ́ wọ́n ní á gbé nǹkan tó jí wá. When every woman shall be paid in full for what he has earned. Wọ́n ní gbogbo ẹ̀mí ló máa kéré iṣẹ́ ọwọ́ wọn wọ́n sọ ẹ̀sùn wọn gbẹ̀san wọn. And shall not be wrong. Allah ní òun ò dẹ̀ ní ṣe àbòsí. So ẹ jẹ́ ká wá sọ fún àwọn èèyàn tí wọ́n bá ka Kùránì tí wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ níbi tí àyà ìfi sọ̀kalẹ̀ ìyẹn Quran 3161 wọ́n lọ sójú ogun ni wọ́n kẹ́rù. Ẹ̀hún náà ni ẹni sùúrù náà ẹni tí ò bá mọ̀ pa kí ló máa ṣí máìkì la máa sáré sí gbàgbàgbà. So ẹni tí ò bá yé pé kí ni ìdídọ́bí ní pé kò tọ́ sí òjíṣẹ́ yẹn Muhammadu kó jalè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn la máa wá gbé jáde tí àyà Kùránì fi sọ̀kalẹ̀ níbi tí Muhammadu ti ṣe àlọ́kọ́lóhùn kígbe àfọwọ́rà wọ́n máa gbé jáde ń sìn ẹ̀ṣẹ̀. Jọ mo ti ṣẹ́ẹ̀kì ChatGPT mi ń sìn kò gbé wá nínú ChatGPT mi mo béèrè lọ́wọ́ ChatGPT mi pé ṣé Muhammadu ṣe fraud ẹ lọ tẹ ChatGPT yín sókè báyìí kẹ́ gbé báyìí. So Mr. Mujib ṣẹlẹ̀ kankan ṣẹlẹ̀ ẹ má mú tu Mr. Mujib ẹ jẹ́ kó ṣí máìkì wọn. ẹ gbé ChatGPT yín sókè àbí kẹtẹ ayé yìí ti dẹrọ ẹ tẹ ChatGPT ó yá ẹ ṣì já. Mujib ẹ ṣí máìkì yín sìn kẹ́ bá wa ka nǹkan tó gbé síta ẹ̀yin ni a fẹ́ kẹ́ kà. Mujib ẹ ṣí máìkì yín. Ẹ jọ nítorí ọdún fẹ́ lọ gba second phone mi. Ẹ ka kíní yìí ṣe ẹ kàn ka kíní yìí tẹ bá ti rojọ́ jù. Gbogbo ìtẹ́ ń gbé wáyé mi ò tí gbà màá ṣí ChatGPT tèmi màá gbé sí live mi. So ìpa máìkì ẹ̀ náà gbà yẹn ẹ jẹ́ àká kíní. Èmi náà lè open camera ẹ jọ. Tó bá ti dìgbà tiẹ̀ wá ṣí máìkì ìpa máìkì ẹ̀ báyìí sin ìgbà tó ti lóò lè kà. Ṣùgbọ́n Súrátù ChatGPT ní tiẹ̀. Nǹkan tẹ́ gbé lọ lẹ́ẹ̀kan yẹn ẹ gbé padà wá nǹkan tẹ́ gbé lọ lẹ́ẹ̀kan ẹ gbé. Nǹkan tẹ́ gbé lọ lẹ́ẹ̀kan yẹn ẹ dá padà síbẹ̀ a fẹ́ rí. Ẹ gbé padà wá. Ṣẹ́rí tó máa ń dúrọ́pù yín nìyẹn tó máa ní wọ́n já yín bọ́lẹ̀. Ìgbà téèyàn kan bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kéèyàn kan yìí kó dákẹ́. Sóyè yín. Àwọn lára jẹ ni ẹ̀mí olówó Èkó. So ṣé Mujib ṣe o fẹ́ kà ń sìn ṣe o fẹ́ kà kábẹ́ gbé wá ṣe o fẹ́. Mo lọ gba second phone mi mo máa ṣí kámẹ́rà máa ṣe é kéde orí ChatGPT. Pa máìkì tá a bá kà nǹkan lọ́wọ́ ṣùgbọ́n pa máìkì tó bá ti ṣí máìkì ẹ̀ ń sìn wọ́n máa já ẹ bọ́lẹ̀ pa máìkì ẹ̀. Ìfagán pààyàn ìfagán jalè gbogbo. O lè fún wa lẹ́rìí so àwa lẹ́rìí báyìí máa fún ẹ Bálá àti Muhammadu bó ṣe jọ ń ṣe orí burúkú kan ṣé bẹ́ẹ̀ kan máa lanu ìrọ́tọ̀ bàbá yín ti ń pa lánàá tẹ̀tú yìí ń pa. Ẹgbọ́n sókè Adeleke tó bá ti sọ̀rọ̀ sí wọn máa já ẹ bọ́lẹ̀. Mujibu má jí kan drop ẹ̀ náà. Ẹnu ẹ̀fílẹ̀ tó bá ti ṣí máìkì lẹ́ẹ̀kan sí tí ò tí ì kàn ẹ́ wọ́n máa drop ẹ̀ ṣòkè tá bá ti wá ṣe tán wọ́n lè wá gbé wa padà tó bá ti ṣí máìkì ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ tẹ̀síwájú lọ jẹ́ àkàkọ́tà fẹ́ kà. So reason for revelation ayata katan Quran 3 verse 161 and Jalalim when some red velvet cloth went missing on the day of Badri. Nígbà tí pátápá sọnù lójú ogun Badri. Some people began to say. Wọ́n bá ń wá àwọn èèyàn kan bá ń wí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wí pé. Perhaps the prophet took it. Muhammadu jalè ń bẹ̀ yẹn ó ṣe gbèrú alọ́kọ́lóhùn kígbe ìyẹn pátá tí wọ́n wá lójú ogun. And the following verse was revealed. Nígbà tó ti mọ̀ pé Muhammadu ló jí pátá Muhammadu bá ní àyà àti Muhammadu Allah ti sọ àyà kalẹ̀ gbogbo Quran bàbá yẹn máa fi ń defend ara ẹ̀ ní ó gbẹ̀yàwó ọmọ ẹ̀ náà àyà sọ kalẹ̀ ó fẹ́ ọmọ ọdún 6 ó bá sùn náà àyà sọ kalẹ̀ bàbá yẹn ṣòfò gan. So tẹ bá Sheikh àti kà fún yín tẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ sí ẹ̀rí la fún yín yẹn Sheikh torí dà pé èèyàn gan là ń bá sọ̀rọ̀ àti dọ̀dọ̀ Mr. Mujib. Ẹ lè sọ̀rọ̀ King ẹjọ́ bẹ́ ṣe wọlé yẹn tí wọ́n bá ti pè yẹn má ṣì máa ìṣẹ́gbọ́ ẹjọ́ Sheikh ẹgbọ́n sókè tẹ bá wà bẹ́ẹ̀. Ṣé èyí kọ́ lóhun kó ṣàánú wa ẹ rí i pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní mo wá kẹ́kọ̀ọ́ nínú bíi ni ẹni ò jẹ́ kí n mọ nǹkan tí màá sọ tẹ́ bá wo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ àgbàlagbà ni ọmọ kékeré tí ò bá lẹ́kọ̀ọ́ yóò farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ni so kìí ṣe wúwo àyè inú ẹ̀ ká sọ pé a fẹ́ wá jáde sí yín pé a fẹ́ mọ sọ̀rọ̀ kan kí la ké kí la mọ̀ kí la ti jẹ nínú ayé so
n tí ẹ fi gba owó àwa yìí láàyè ó ní pé ẹ̀kọ́ bá a ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àáfàá wa iná la ṣe fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ títí yín náà so ẹ jẹ́ kí ètò máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe mo ti lágbọ́yé nǹkan tẹ́ ẹ̀ ń sọ so ẹ lè wá ń bẹ̀ ká jẹ́ kí àwọn tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sí ẹ Amadele kí ẹ bá wa gbé Quran yẹn sí padà Quran 3161 Mr. Mujib ẹ lè ṣí máìkì yín sí kẹka Quran tẹ ní kò rí bẹ́ẹ̀ pẹ̀lú. èmi fẹ́ lọ gba ring light mi mo fẹ́ ṣí kámẹ́rà oníkálukú máa gbé jáde. àti bá yín gbé Quran sí oyè ẹ̀ka. Quran tí yín kọ́ lèmi fẹ́ ka oníkálukú fẹ́ ka Quran títí ẹ̀ ní. ok ṣe ti débẹ̀ ṣe ti ṣe tán láti ṣe. mi ò tí ì débẹ̀ mọ́ ẹ ṣáà pé mo ń rìn ẹ̀rí pé nulẹ̀ mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ torí mo ṣe ń rìn lọ mo fẹ́ lọ gbá ni. Ọlọ́run ní jẹ́ kẹ́ rìn lọ ẹ yí pa máìkì yín ká bá King sọ̀rọ̀ nígbà yẹn tẹ́ bá ti ṣe tán kẹ́ sọ fún wa King ó yẹ ṣí máìkì yín ẹni kò rí bí adébá yín gbé Quran yẹn sí níbi tí Muhammadu ti ṣe àfọwọ́rá àlọ́kọ́lóhùn kígbe fìdí ọ̀kẹ́ nǹkan tẹ̀ ká yìí ó yá ẹyọ ibi tí Muhammad tó ti jalè ń bẹ ẹyọ jáde fún mi. àwa ti ka ẹyin ẹ̀ka ẹ ti ní bá ṣe nǹkan tá a kà níbẹ̀ no ẹyin lẹ gbé jáde ẹ máa gbọ́ ẹni sùúrù ẹyin lẹ fẹ́ prove ẹ fún mi pé ó jalè mí lẹ fẹ́ prove ẹ pé kò jalè ẹ ká King ẹni ìmọ̀ King ẹgbọ́ ẹ máa gbọ́ King èmi ò mọ ẹ máa gbọ́ King mi ìmọ̀ ẹ máa mi fẹ́ kájọ máa fà á lọ fún wọn ẹyin ẹ̀kan ká dákẹ́ fún yín ó yẹ kí n pa gbòǹgbòǹ. Yes sir ṣe rí tẹ bá lọ sí debate ẹ máa gbọ́ tẹ bá béèrè question. sí ní debate King àkànjọ ń ṣe àlàyé òṣùwọ̀n àwa ni. ṣé bẹ́ẹ̀ lẹ sọ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ èmi dẹ̀ sọ wípé rárá ẹ̀yin ẹ̀ka Quran nìyẹn. ẹ̀yin lẹ gbé jáde náà ẹ kà á fún mi kẹ́ ẹ tú náà tẹ bá béèrè èmi dẹ̀ fún mi irọ́. ẹ jẹ́ àtúnkà fún wọn wọ́n ní ká túnkà fún wọn ó yá. Quran 3 verse 161 it is not for a prophet to defraud. wọ́n ní kò tọ́ sí Muhammadu kó jalè àbí kó lu jìbìtì kó ṣe àfọwọ́rá lọ́kọ́lóhun kígbe. and whoever defraud shall bring with him. ẹni sùúrù tú. ẹ jẹ́ adélẹ̀ ó yẹ ká lọ. and whoever defraud shall bring with him the fruit of his fraud on the day of resurrection. ẹnikẹ́ni tó bá jalè àbó lu jìbìtì àbó ṣàfọwọ́rá lọ́kọ́lóhun kígbe jìbìtì fìríǹdì ọ̀kẹ́ wọ́n ní tó bá di ọjọ́ ìdájọ́ ó máa gbé nǹkan tó jí wá. when every human being shall be paid in full for what he has earned. níbi tí gbogbo ẹ̀mí ti máa sùn ẹ̀sùn gbogbo iṣẹ́ ọwọ́ wọn pátá. and shall not be wronged. aláàdẹ lòun ò ní ṣe àbòsí so King ṣẹ́yìn fẹ́ ka tiyín àbí kílẹ̀ kan fẹ́ sọ ẹ jẹ́ ń dákẹ́ fún yín ó yá King. now gbogbo lé níwájú gbogbo àwọn èèyàn báyìí sìn nǹkan tẹ̀ ká yìí níbo ni wọ́n ti sọ wípé Ànábì Muhammadu ó jalè kan báyìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ mú jáde fún mi. because nǹkan tẹ̀ ká yìí mi mọ̀ bóyá English ṣẹ́yìn fẹ́ ka jáde ẹni sùúrù mi mọ̀ bóyá English jáde fún yín láti tù ní wọ́n ń ṣàlàyé níbí báyìí ó yá ibo wọn á ti sọ wípé Ànábì ìjà olè because tẹ bá fẹ́ mú point jáde mo rò pé ẹ máa mú point wípé ok Ànábì lélẹ́yìí o wọn kọ Ànábì Muhammadu wá sọ pé ó jí nǹkan tó jí lélẹ́yìí. ẹ kà á náà King ẹ ṣẹ́yìn kan máa kà ẹ kà á náà King. etí mi ò dín náà ó sì ti sójú mi fọ́ ní nǹkan tẹ̀ ká ó ṣe nǹkan tẹ̀ ká. ó yà gbé tẹ̀síì yẹn sí ká. so King ẹ máa gbọ́ ẹ jẹ́ ká ṣàlàyé fún King lẹ́ẹ̀kan sí tí King ò bá mọ̀ bí Quran ṣe máa ń ṣẹlẹ̀. King ẹ gbọ́ bí Quran ṣe máa ń ṣẹlẹ̀ lélẹ̀ tí àyà kan tó sọ̀kalẹ̀ ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ ṣẹ̀gẹ́ gbọ́dọ̀ pé Muhammadu lè máa lọ bí ó lọ jí màálù lọ jí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn kan wá ń lé lọ bó ṣe ń lé lọ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn o tí Quran bá kàn máa sọ̀kalẹ̀ bí àwọn ti mú Muhammadu wọ́n ti ń gbá ojú ẹ̀ wọ́n ti gbé táyà sí lọ́rùn wọ́n ti ń na Muhammadu wọn lè já sí o Muhammadu kàn máa ní ẹdúró kàn máa sọ àyà kalẹ̀ ní pé Allah ní pé kò tọ́ sí ẹ̀yin èèyàn kẹ́ fi olè àbí kẹ́ parọ́ mọ́ Muhammadu kẹ́ fi kàn bí Quran ṣe máa ń sọ̀kalẹ̀ nìyẹn pé Quran kàn dédé wá wù yìí so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà Quran yẹn ṣe sọ̀kalẹ̀ òun la fẹ́ kà ń sìn àti pé kínní yẹn King ò lágbọ̀ọ́yé ni ó yẹ ká ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà Quran 3161 fi sọ̀kalẹ̀ ẹ gbé sókè. when some red velvet cloth went missing on the day of Badri. Mr. King ẹ máa bá wa lọ nígbà tí pátá pupa sọnù lójú ogun Badri tí gbogbo òlù wọn ń wá pátá yẹn pátá yìí máa rẹwà ta ló lè mú ibo ló lè bọ́ sí ta ló mú pátá pupa yìí. and some people began to say perhaps. lára àwọn sàábé Muhammadu bá bẹ̀rẹ̀ sí ní wípé ẹ jẹ́ akabẹ̀délẹ̀ amadákẹ́sìn lára àwọn sàábé Muhammadu bá bẹ̀rẹ̀ sí ní wípé. perhaps the prophet took it. Muhammadu jalè ń bẹ̀ yẹn ó lu jìbìtì ó ṣe jàgùdà àfọwọ́rá alọ́kọ́lóhun kígbe fìdí ọ̀kẹ́ Muhammadu ló jalè ń bẹ̀ yẹn King ó yẹ lè sọ̀rọ̀ ń sìn àti dákẹ́ ń bẹ̀ yẹn. naam ẹ sọ wípé wọ́n ní Ànábì di pátákùpà ẹ jọ̀ọ́ ẹ bá mi pọ́ìntì pátákùpà mi báyìí.
kí ló jí king kí ló jí kí ni muhammadu jí ẹ bá pàǹtì dá kí ni pátá ló padà muhammadu nígbà jí yìí. kí ni muhammadu jí Oh my goodness ẹ̀yin máa yí ó ti ń di pé tí kò ń ṣe pátá pánsì mọ́ kí ni muhammadu jí ẹ parọ́ fáwọn èèyàn lọ́la níbi báyìí. kí tẹ ni bá fẹ́ sọ muhammadu nǹkan ẹ máa jí mú pọ́ìn tẹ bá fẹ́ ẹ máa gbọ́ nǹkan tẹ bá sọ kí lẹ ni máa fi ẹ̀rí ẹ̀ muhammadu múlẹ̀ jí kí ló jí ẹ̀rí kí ló nǹkan tẹ bá jí sọ ní sùúrù nǹkan tẹ bá sọ lẹ máa fi ẹ̀rí ẹ̀ múlẹ̀. a ní kí ni muhammadu jí kí ló jí king kò ń ṣe pé kakàn máa jọ jà ká máa pariwo kí ni muhammadu jí Ànábì Muhammad jí anything. ok kí ni wọ́n ló jí ń bíbá ya kí ló jí ṣé bọ́ksà pupa ni ṣé jàlámì àpupa ni Ànábì ò lè jí pátá ẹ understand àdìsí. kí ló jí kí ni muhammadu jí ẹ̀yin ẹ̀ka ó yẹ àwọn àdìsí ẹ̀ gbé sáwọn àdìsí tó sọ yìí làwọn àdìsí ẹ̀ ń gbé jáde. gbígbà yẹn king kí gan ẹ ṣe báyìí king ẹ ẹ̀ wait mọ̀ nípa islam ẹ̀ mọ̀ nípa islam ṣe rí àwọn nǹkan kan bẹ tó pé ẹ understand ṣe rí àwọn nǹkan. so king káwọn muslim ẹgbẹ́ mi má bàa máa fi ń ṣe yẹ̀yẹ́ jẹ́ ká sọ nǹkan ta kà tó ń sìn fún yín kò kí ń ṣe àdìsí la kà ẹ máa gbọ́ king ẹ jẹ́ ká ṣàtúnṣe fún yín tẹ̀síì ló ń pe nǹkan ta kà ọkẹ ní sábàbù nọ̀zú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí kúránì fi sọ̀kalẹ̀ la kà kò kí ń ṣe àdìtì so tẹ tó sọ̀rọ̀ ẹ máa rò ẹ mọ̀ nípa nǹkan ẹ dẹ̀ fẹ́ defend ẹ fẹ́ ṣe àtìlẹ́yìn fún nǹkan tẹ́ ẹ mọ̀ Àjàlálé tó sọ̀rọ̀ yìí kò sí àáfàá náà ní Nàìjíríà tó lè sọ tí Àjàlálé bá sọ̀rọ̀ tó lè yí ọ̀rọ̀ náà padà kò sí àáfàá náà so king ẹ má sọ nǹkan tẹ́ ẹ mọ̀ ṣé mo lè sọ̀rọ̀ báyìí ṣé mo lè sọ̀rọ̀ báyìí. ẹgbẹ́ òsókè kí ni Muhammadu jí. Now Muhammadu ò jí anything you understand only when some red vein fat clothes went missing on the day of birth and some people began to say prophet the ẹyin náà gbọ́ nǹkan some people say like ẹyin people yìí ẹ understand kí ló ló ṣe kí ló ló ṣe ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ máa fọ̀rọ̀ bó mọ́lẹ̀ ẹ tú ẹ tú. wọ́n ní some people ẹ mọ̀ gbọ́ wọ́n ní some people said Muhammad wọ́n ní some people say prophet ṣe understand prophet took kí ló ṣe kí ló ṣe. wọ́n ní prophet took it. alókè ta ló jí pátápátá ń wáyé ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin ò wá mọ̀ pé nígbà tí wọ́n sọ yìí ànábì ní àwọn ọ̀tá ní mẹ́ka tó pé wọ́n sọ nípa ẹ̀ wọ́n sọ àwọn abúkọ̀ tí wọ́n ẹsẹ̀ àwọn tí wọ́n jọ lọ ja wọlé ayé ẹgbàá mi lákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ wọ́n kọ́ ní Muhammadu jí nǹkan kan nísìn wọ́n tún lọ́wọ́n ọ̀tá ẹ̀ kan ló fẹ́ parọ́ ọmọ king ẹ jẹ́ àsòótọ́ ẹ sòótọ́ bó ti lè mi sọ fún wa ẹ̀rọ ìgbìrọ̀ ẹ má gbọ́ ẹ má tọ̀rọ̀ sí mi lẹ́nu aláyé ẹ má tọ̀rọ̀ sí mi lẹ́nu Muhammadu jí nǹkan kan wọ́n ní àwọn kan sọ wípé ṣé ẹ ti kàn kán tẹ̀ ń tu ni tẹ̀ ń sọ pé Muhammad dalẹ̀ ẹ ṣe mú bí tẹ̀ ń sọ pé Muhammad ló jí. ta ni wọ́n sọ pé ó mú ta lọ́ ló jí nǹkan yẹn ta lọ́ ló jí. báwo ló ṣe máa sọ fún ẹni ṣe rí ẹjẹ́ kìtọ̀ kan fún yẹn tó pọlọ ẹ bá pé wọ́n mọ̀ wípé fọ́nù ọ̀rọ̀ yóò bá làkàyè mu. ẹ má bu èbú kò sẹ́ni tó bu yín bí báyìí ta ni wọ́n ló jí nǹkan lásọ ta ni wọ́n ló jí ẹ má bu èbú ṣe pé kò sẹ́ni tó bu yín bí akọ̀jọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín sí ẹ jẹ́ kí n ṣàlàyé ta ni wọ́n ló jí nǹkan ta ló ló jí pátápátá ẹ ní sùúrù fún mi ẹ ní sùúrù fún mi náà ẹ̀yin olówó èkó bẹ́ẹ̀ ṣe wá yìí kẹ́nìkan tí ò mọ̀ ń pa yín àbí tó tí ò gba ti yín kó wá lọ parọ́ mọ́ yín bìkan wípé ẹ ṣe nǹkan báyìí tẹ̀ ẹ̀dẹ̀ ṣe báwo ló ṣe máa rí lára yín. inú kùránì àti tẹ̀sírì lélẹ̀ náà ṣáwàlá kọ́ ni ẹ̀dẹ̀ ń ṣe báyìí lẹ́yìn ṣe báyìí kí ni. yàní kò ń ṣe túmọ̀ kan tó mì nìyẹn kò ń ṣe túmọ̀ kan tó mì nìyẹn kó jí pátá ta ni wọ́n sọ pé mo ti gbọ́ ta ló òkè kí ni Muhammadu jí kó jí pátá ṣé ó make sense ni kò mọ́pọ́lọ́ kò kí ni Muhammadu jí mo ti gbọ́ kí ló jí. Muhammadu kò jí anything Muhammadu jí anything. ok kí ni wọ́n ló jí ń bíbá yìí wọ́n lòun ló jí nǹkan bíbá yìí náà ó yá kí ló jí. níbo ló ti sọ bẹ́ẹ̀ ó yẹ ká jáde ẹ̀ka yín bo ló ti sọ bẹ́ẹ̀ ẹ̀ mọ́ ẹ̀ rí english ẹ̀ ká ní. ẹlọ́wọ̀n ọ̀tá Muhammadu ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ sọ fúnra yín sìn ẹlọ́wọ̀n ọ̀tá ẹ̀ parọ́ mọ́. ṣé ń gbọ́ mi ẹ wọ chat yín lọ ń sìn ẹ lọ search ẹ search ẹ bẹ́ẹ̀ ti gbé wáyìí ẹ má wulẹ̀ gbé screenshot wa ẹ bẹ́ẹ̀ ti gbé wáyìí. king ẹ ṣe ẹyin ẹ lè pa máìkì náà ẹ jọ mo rí pé ẹ mọ̀ nípa Islam ṣé kí nǹkan tá a gbé wáyìí kí ni wọ́n máa ń pè ní tẹ̀sí ọkẹ ní sábàbù nọ̀zú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Quran fi sọ̀kalẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ fi cancel kìíní kò sí nǹkan tẹ́lẹ̀ fi wọ́gi lé sọ ẹ jẹ́ kí Mr. Mujib náà tún ràn yín lọ́wọ́ ẹ jọ kò ń ṣe pé kakàn wá mi ká máa lọ síwájú lọ sẹ́yìn ká máa lọ nǹkan tá a gbé jáde àwọn kan là á kọ́ ẹgbẹ́ òsókè Mr. Mujib ẹ ṣe. àkọ́kọ́ nǹkan tí mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè mo yẹ̀yẹ́ débi tí mo fẹ́ gbà nǹkan kí n tó délé ẹni ká padà ká máa lọ ṣèṣẹ̀ṣe pé òṣàlè bàbá wa ni
Mr Mujib ẹ máa gbọ́ bóun ẹ̀yin kẹ má lọlé ṣẹ́gẹ́t àmọ́ bíyá fúlàní nìyí torí ibi táwa ń sìn à ń sọ nǹkan tí Muhammadu jí lọ́wọ́ la yìí ń sọ lọ́wọ́ bóun ẹ̀yin kẹ má lọlé kẹ mórílé gbó tẹ bá jẹ́ fúlàní kò kàn wá àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ìyá ọmọ bàbá wa làwa ń bá wí àbá àwọn ọmọ Málì bí akéwùgbà gold akéwùgbà ẹrú wí mi ò ń ṣe má àbá àwọn ọmọ ẹmí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ibi tẹ máa ń parọ́ mọ́ náà nìyẹn àbá àwọn ọmọ Sudan bí àfàtìyà kan làbúbù màbúbù àbáwí àwọn ìdásàlátì tó jọmọ Málì náà àbáwí gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Málì ọmọ Sudan ọmọ Nìjẹ̀ ẹ̀yin ọmọ àtọ̀húnrìn wáyé àwọn máàmù Ọ̀fà àbáyín wí àwọn ọmọ Ọ̀fà tó jọmọ Málì náà àbáyín wí Sùlàìmọ́ Fàrúk tó jọmọ Málì àbáyín wí àwọn ọmọ ìyá wa ọmọ Yorùbá là ń bá kọ́ padà sílé níbi táwọn à ń sìn à ń sọ pé Muhammadu jalè là ń sọ lọ́wọ́ Mr Mujib tẹ́ bá fẹ́ sọ sí ní kẹ́ sọ ṣẹgẹtì ẹ sọ pé Muhammadu jalè là ń sọ lọ́wọ́ báyìí sìn ṣebí yẹn lẹ ń sọ pé Muhammadu jí pátá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ calm ṣebí ẹ̀yin nǹkan tẹ́ ń sọ sí ẹ sọ pé Muhammadu jí pátá ó jí pátá pupa ẹ dẹ̀ gbé nǹkan tẹ́ táìpù tẹ́ screenshot pátá ta ló jí a fẹ́ mọ pátá ẹni tó jí. inú ẹrù àbúsùfì ẹ máa gbọ́ Àkànbí wọ́n ní pátá ta ni Muhammadu jí gbogbo èèyàn ló mọ̀ pé lóde èní ń sìn pátá ta ni Muhammadu jí. òun náà mo fẹ́ dá yín lóhùn pátá Bobrisky ni Muhammadu jí torí ẹ gbọ́dọ̀ tẹ̀ ń béèrè lọ́wọ́ mi pátá ta ló jí wọ́n lọ jalè wọ́n ẹrù tó kó dé Muhammadu tún jí lára ẹrù yẹn a níbi tí Muhammadu ti wọ pátá yìí ìgbà tí Muhammadu kú wọ́n sin pátá yìí mọ́ àwa ní gbogbo ẹ̀rí yẹn lọ́wọ́ ẹ wá ń bèèrè pé pátá ta ló jí pátá Sùlàìmọ́ Fàrúk ló jí àbí tí mọ́mọ́ Ọ̀fà àbí kí lẹ́yìn sọ ẹnu báyìí náà. téèyàn bá fẹ́ mú ẹ̀rí wá. à ń sọ fún yín pé Muhammadu jalè ẹni pátá ta ló jí lọ́wọ́ mi pátá Sùlàìmọ́ Fàrúk ẹ káàm ẹ ti fẹ́ máa bú èbú kì í ṣọ̀rọ̀ èbú kì í ṣọ̀rọ̀ èmi ò èbú bú ẹ ní káàm ìbú yín mi ìbú téèyàn bá fẹ́ yín mú nǹkan ẹ̀rí tẹ́tí wá. sọ ti ń yàtọ̀ ẹ̀ ń béèrè pé pátá ta ló jí pátá Emir lọrin ni pátá Emir Kọ́lápọ̀ lọrin calm now ẹ ní sùúrù ẹ jẹ́ ń sọ̀rọ̀ now ẹ calm àyíṣàlẹ̀ pé mo wọlé ẹ calm now ẹ calm ẹ sọ pé èèyàn jalè tá a bá sọ pé lágbájá yìí ó lè ní a máa ká nǹkan tó jí mọ́ lọ́wọ́ ẹni tó sì jí nǹkan ẹ̀ á rí pé lágbájá ẹni yìí jáde pé lóòótọ́ ni lágbájá yìí jí nǹkan mi kí gbogbo ayé tó lè pè lólè ẹ sọ pé ó jí pátá àṣẹ ó jí pátá ok Àkànbí ó dàbí kó yé Mr Mujib lágbájá báyìí ló jí o ẹ jẹ́ ká túbẹ̀ yẹn kà ta fún ló yín rúkọ ẹni tó jí pátá ẹ̀. ẹ máa gbọ́ Sùlàìmọ́ Fàrúk ló ní pátá Àyàmádélékè ẹ jẹ́ ká túbẹ̀ yẹn kà fún Mr Mujib ẹ kàn gbọ́ wa ní o ẹ má ti ṣì máìkì yín ẹ jẹ́ ká ka àtìbẹ̀rẹ̀ yẹn fún wọn kó yé wọn ṣé ìkẹyìn ní sùúrù náà ẹ má bínú ṣe ìkẹ́ ní sùúrù ẹ jẹ́ ká ka kọ́ lè mọ pátá ẹni tí Muhammadu jí ẹ jẹ́ ká fún wọn ẹ gbé sókè. When some red velvet cloth went missing on the ẹ̀yin yẹn máa gbọ́ nígbà tí pátá pupa sọnù pátá pupa nígbà tó sọnù ẹ máa gbọ́ ẹ jẹ́ ara kà díẹ̀ díẹ̀. kí ni ìtumọ̀ velvet. ẹ gbóhùn sókè Àyàmádélékè. on the day of Badri. ṣé ń gbọ́ o ní ogun Badri wọ́n ti lọ jalè wọ́n ti kó ẹrù dé ẹrù tí wọ́n kó dé ni Muhammadu ti jí níbi ẹ̀rọ ẹ̀yẹ gbé sókè. And some people began to say. àwọn sàábé àwọn ará Muhammadu àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní wípé. Perhaps the prophet took it. Muhammadu jalè ń bẹ̀ yẹn ó ṣe gbèrè Muhammadu ti jà lódì ṣàfọwọ́ra lọ kó lóhun kígbe fìrí ń di ọ̀kẹ́. So pátá tí Muhammadu jí láti sọ fún yín yẹn wọ́n lọ jalè wọ́n lọ jigun jalè ẹrù ogun ẹrù olè tí wọ́n kó dé tó fẹ́ pín. Some people yẹn kì í ṣe sàábé lẹ dárúkọ bẹ́ẹ̀. Some people lẹ sọ àwọn wo làwọn tọ́jẹ́ some people náà àwọn wo ni wọ́n. àbí ṣe àtà tí ò bá wọn lọ jalè ló máa wá sọ̀rọ̀ ni. ọ̀gá o àwọn ẹni yìí ò mọ kéwu ṣáwọn ará àta tí wọn lọ ẹni sùúrù king ṣé àwọn ará àta tí wọn bá wọn lọ jalè ló máa wá sọ fún òun lójú pátá. ta ló kọ́ gọ́gọ́. ok ẹ ṣe ẹja adáyín ló Al-Jalaleel ẹ máa gbọ́ Al-Jalaleel ló kọ́ nǹkan tán pè ní sábàbù nọ̀zú lẹ̀ ń rí ọ̀kẹ́ ní tẹ̀sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Kùránì fi sọ̀kalẹ̀ òun là ń kà fún yín làwọn akọ bẹ̀rẹ̀ pé pátátá ló jí a sọ fún wọn pé Sùlàìmọ́ Fàrúk ní ti Emir lọrin Ìmáàmù Ọ̀fà ni wọ́n tún yí pé ta ló tún kọ́ Al-Jalaleel ló kọ́ òun ló kọ́ nǹkan tá à ń ka ẹ̀ so ẹ tẹ̀síwájú kí lẹ́tún fẹ́ béèrè bí á déètì wo lọ́tún kọ́ lẹ máa béèrè déètì wo lọ́tún kọ́ ẹgbẹ́ òǹsókè Mujib King ẹni sùúrù. ọ̀rọ̀ ṣùkú tí mo fẹ́ béèrè o. King ẹni sùúrù ẹ̀yin méjì ò lè máa sọ̀rọ̀ pọ̀. ẹ jọ̀ọ́ sà. ẹjọ àwáyé níbò mi tí Muhammadu ti jalè lẹ́yìn eléyà yìí níbò mi
mẹsẹ̀ bá ń gbé ibi tí wọ́n ti já Muhammadu sí o lọ tó tún ti lọ ẹ ń mọ ṣe kan àfọwọ́rá ohun tẹ́ ń kà yẹn ohun tẹ́ ń kà Mujib yẹn ẹtú ohun ní tẹ́ ń sùúrù kà náà yẹn ẹ bá wa gbé ibi tí ohun Muhammadu tẹ́ ń ti kà lọ yẹn jalè tí wọ́n já sí kí o n jù sẹ́ àmọ́délé kò lọ́wọ́ kan báyẹn ẹ máa rí ẹ nsìn. bá wa gbé síta tó rà ẹyọkan láyìn ká fún wọn tí wọ́n ní ta ló kọ pátátá ló jí déètì wo lọkọ ọjọ́ wo lọkọ ẹgbọrọ tẹ ń béèrè lọ́wọ́ mi. olówó èkó ọmọdún kan jalè ga kí ni ìtumọ̀ velvet ẹjọ ẹ yẹn má kí ni mú ìtumọ̀ tì ẹ mí ṣe bẹ́ẹ̀ lọ sùn èmi wá. ṣáà ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ má ẹgbẹ́ mú tì àtọ́bá mí rí ẹjọ jáde sọ̀rọ̀. king Amadele ẹjọ náà tí king tí èèyàn kan bá ń sọ̀rọ̀ ẹ pa Mike Mr Mujib ń sọ̀rọ̀ lọ́wọ́ king ẹ dúró. so èèyàn kan ló lè sọ̀rọ̀ báyìí wọ́n ti fẹ́ bá yín gbé àtọ́bá rí jáde. Mr Mujib ẹ lè gbóhùn sókè tó tó gbé ibi tí wọ́n ti já Muhammadu sí o jáde tó tún mo ti gbọ́ yín tó báyìí mí. ó yá ṣé mo Alijalali pé ni a nígbà ti tẹ́ dá fẹ́ yín gbé tí lóhùn náà pátákó pa jáde ẹ Alijalali ló gbé kọ́ àdìsẹ jáde ní lágbáwá bẹ́ẹ̀ ni ẹ gbé ilé náà jáde pẹ̀lú àdìsẹ òun náà la fẹ́ kà ẹ jẹ́ ká kà ṣe lè ka lárúbáwá ṣẹ́yìn lè ka arabic ẹ gbé jáde ọ máa kà á ṣe fún lè yín ka arabic la kàn béèrè mi òun fẹ́ ka ṣe lè ka torí ẹ̀yin lè máa kà tá a bá ẹ gbé gbé jáde jáde ṣe lè ka ẹ gbé jáde ọ̀gá sà wọ́n ní ṣó lè ka ó ní kò nídìí ká kàn gbé jáde sọ èyí pamọ́ ìkìlẹ̀ ẹ jẹ́ ká kà olówó fún èkó yín. eléyìí ti fẹ́ já o tí ò sẹ́ni tó lè máa mú kà á mo lẹ́gbẹ̀ẹ́ máa ka ẹ gbé jáde no ẹ jẹ́ ká ìka náà ìpamọ́ tí ìkìlẹ̀ ò ẹ jẹ́ sẹ́ni ká tó kà lè náà. mú lẹ́gbẹ̀ẹ́ kọ́ bá lọ fún Ayamadéleke gbígbó. ó yẹ ẹ̀ka ẹgbọ́n sókè. Al-Tabari volume 9 page 31. Muslim Yíta- drag Muhammad as thief. èyí tá a fẹ́ kà òun ni Al-Tabari volume 9 page 31 níbi táwọn mùsùlùmí tó ti mú Muhammadu wọ́n wọ níwọ̀kúwọ̀ wọ́n yaṣọ wọn lọ́rùn wọn já sí o nítorí They pé raided Muhammadu us in jalè our settlement. nítorí pé Muhammadu jalè ó ṣe alọ́kólóhùn kígbe fìríǹdì ọ̀kẹ́ Muhammadu wọn lọ jígun jalè níbi táwọn èèyàn fi ṣe ibùgbé Though we were men who retaliated. àwọn ọkùnrin wà tí wọ́n sán ogun bí àkànbí ọlọ́ba tó ní òní jáwà lólè òní kẹ́rù wa lọ. This is the end of Abu Wajza report. ibi ni àbúrájà parí ìròyìn tiẹ̀ sí. To return to the report of Amir bin Shuaib, ká wá padà sí ìròyìn àmì bíi Shuaib tó ti ń ṣàlàyé tiẹ̀. after the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families, lẹ́yìn ìgbà tí Muhammadu ti ṣetán tó lọ kó àwọn ẹrù kan fún àwọn mọ̀lẹ́bí Umayya yẹn kú síbi tí wọ́n ti lọ jalè ó lọ kó ẹrù tí wọ́n jí lọ kó fún àwọn yẹn. he rode away, Muhammadu bá ń gun ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó bá ń sá lọ wọ́n bá ń lé lọ. and the people followed him, wọ́n bá ń pariwo wọ́n bá ń tẹ̀lé Muhammadu wọ́n bá ń lé lọ. saying, wọ́n bá ń pariwo pé "Oh, messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah ó lé alọ́kólóhùn kígbe wọ́n bá ń lé. divide our booty of camels and small cattle among fún wa ní màálù us." àkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ ogun nǹkan tá a jí fún wa ń tiwa wọ́n bá ń lé mọ́ wọ́n bá ń pariwo bá mi kígbe olè olè wọ́n bá ń lé lọ. Until they forced him back against a tree, títí tí wọ́n fi gbá Muhammadu wọ́n bá fẹ̀yìn Muhammadu tàgbà. ọlọ́mọdé and àbólè his lọ́mọ. mantle was pulled away from him. bí wọ́n ṣe já Muhammadu sí wo ni wọ́n gba ṣòkòtò ẹ̀ wọ́n gbẹ̀wú ẹ̀ wọ́n já Muhammadu sí wo Muhammadu bá ń tó bá He ń bẹ̀bẹ̀ said, fún Muhammadu bá wípé ẹgbà mi ẹ pa mí sílẹ̀ má pa mí "Oh síta man, ẹ̀yin ọmọ ènìyàn má jẹun ìrò ọjà ìṣàánú mi give me back my ó fún mi mantle. láṣọ kò fún mi lóko bójókùn ṣòkòtò ẹ tiẹ̀ fún mi ìyẹn jù ẹ má By jẹun ìrò ọjà Allah, nípa Allah mo fà Allah bẹ̀yìn ẹ̀yin ọmọ if I ènìyàn had as many sheep as the trees of Tiama, tó bá jẹ́ pé nǹkan táwọn jí pọ̀ ní kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí àgbò ó wà ń bẹ́ẹ̀ ni wọ́n á fún yín lágùntàn I láti would fún have yín tì yín divided them among ẹ ṣàánú mi you. màá ti kún fún yẹn ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ dáríjì mi ẹ má jẹun ìrò ọjà Ayamadéleke lè continue. Muhammadu bá ń gbókó lásán lásán bá ń gbé sálọ wọ́n bá ń lo Muhammadu ẹni tó ń fọ́gi mọ́ lórí ń fọ́ ọmọ lórí ẹni tó ń fòkúta mọ́ lórí Muhammadu má ṣẹ̀ sí o nígboro Mẹ́kà. tí n bá wà ń bẹ́ẹ̀ So- di eléèso ni màá fi fọ́ orí Muhammadu gbogbo díẹ̀ ìdí eléèso ni mo fi mọ̀. Àkọ́bí. So Mr Mujib ẹni Naam, gbóhùn sókè ṣé naam. Muhammadu tún jalè ń bẹ̀yìn àbí kò jalè ẹ wọ́ ìjà sí o ayé Muhammadu Naam. padà bàjẹ́ náà ẹ pátápátá. calm ṣe bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ àkọ́kọ́ nǹkan tí mo kọ́ ẹ béèrè ṣé mo pé ọ̀tá ti wà lẹ́yìn báyìí lọ́dọ̀ yín pé ọ̀tá Ìṣọ̀tá ni yín wá tẹ bá jẹ́ Yorùbá tẹ kò bá sí jẹ́ Yorùbá nǹkan tí ẹ̀mí mi ìṣọ̀tá yín o. ẹ calm ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí ṣe bẹ́ẹ̀ kí n So sọ̀rọ̀ Mr Mujib ẹ má kò bínú ṣé sí tẹ bá rí mi báyìí lè pa nǹkan mí tí mi pẹ̀lú lè sọ sọ́pọ̀tà pé mi jẹ́ sí yín. ṣé ṣé ń gbọ́ nǹkan tí mo fẹ́ sọ kò Mr sí Mujib ohun tẹ tí bá mi rí mi lè ṣe sọ lè pa pé mí nìyẹn ṣe ẹ lè pa mí ṣe Mr Mujib. ṣé fẹ́ kí n sọ̀rọ̀ báyìí ẹ ẹ ṣe wà lọ́ta ni kò mo sí jẹ́ sí ohun mi ò tí kí ń ṣọ̀tá yín mi náà tẹ lè bá jẹ́ sọ Yorùbá pé ṣe ẹ lè ṣe pa mí tẹ bá ọ̀tá rí mi. ìsìláàmù nìyí ẹni tó bá dẹ̀ ti Èmi ò jẹ́ ọ̀tá ṣọ̀tá yín o. ìsìláàmù ọ̀tá ti tèmi ni ẹni So tó bá ṣe ti lè jẹ́ pa ọ̀tá mí ṣe lè ìsìláàmù pa mí ọ̀tá ni mo ti ń tèmi béèrè. ni ṣé ń gbọ́ nǹkan Ṣe tí lè mo fẹ́ pa sọ mí ṣe lè pa àkọ́kọ́ mí. nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ jẹ́ ọ̀tá mi bẹ́ẹ̀ jẹ́ ọ̀tá ìsìláàmù yìí kò sí nǹkan tí mi lè sọ fún yín pé ẹ ṣe
mo lè sọ fún yín pé ẹ fẹ́ ní kí n máa wá pààyàn lẹ́ṣẹ̀ fẹ́ ní kí n máa wá ṣẹbọ kò sí irọ́ tí mi ò lè pamọ́ yín pé ẹni tẹ́ ń wò yó ó ti ní òun máa fún mi 50 million ó ti ní kí n join yẹn lẹ́bọ ẹ wo orú ohun tó ń ṣẹlẹ̀ lórí social media ń sìn lórí ogun eégún eléyìí. ẹjọ́ lélẹ́yìn fẹ́ rò ẹ̀wò kí ló fẹ́ tà sí mi ẹjọ́ wẹ́wẹ́ sọ nípa nǹkan tán kà ní èwo lẹjọ́ wẹ́wẹ́ náà tá ń lọ tá ló ní ẹni tó ń wọn tí ì mọ̀ nípa Islam so ẹ lè lọ pé àáfàá yín wá àbí tẹ́ bá ní àgbàlagbà tó mọ̀ nípa Islam ẹ lè lọ pè wá ṣó yé yín Mr. Mujib so ṣé ní nǹkan tẹ́ fẹ́ sọ sí àdìsí ta kàtàn sìn nípa bí wọ́n ṣe já Muhammadu sí o tẹ́ bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ sí. ẹjọ́ tó máa ń rò lásìmbìlì kiri ẹjọ́ bọ́ọ̀lù ẹjọ́ politics ó di yí gbogbo wọn lórí. àgbàlagbà tẹ́rí nǹkan tí mo fẹ́ sọ mi ní lórí gbogbo àdìsí tẹ kà yẹn lórí nǹkan tẹ kà nínú Kùránì yẹn àti nǹkan tẹ gbé sójú kínní ìní nǹkan kan tí máa sọ lé lórí. sẹ́wọ̀n pé ntẹ́yìn bá fẹ́ ntẹ́mi kan fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ má bínú sáà o gẹ́gẹ́ bá a ṣe jọmọ yín ẹ̀yìn kó mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé a fẹ́ kẹ́ ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ láti ṣìnà ẹ dẹ̀ fẹ́ pé wà wá sójú ọ̀nà ṣùgbọ́n nǹkan tí mo wà interest nínú gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ó ní pé ẹni ká padà lọ lé ká lọ wo ohun tẹ́ bá ń ṣe nílé wa nǹkan yẹn mo dì mú tí mo dẹ̀ ń ronú pa rẹ̀ ṣùgbọ́n ìtẹ́mi ò tí mi ìfẹ́ ẹ má bínú oyin tó gba nǹkan lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà o ọmọ yín mo jẹ́ ẹjọ́ torí Ọlọ́run ó ní pé ẹjọ́ tí ẹ bá ń ṣe ètò yìí pé bọ́yá ẹ fẹ́ fi pè àwọn èèyàn padà sójú ọ̀nà tẹ́ ẹ ní pé ká máa tọ̀ ẹ má jẹ́ kí á dárúkọ ẹnì kankan. bẹ́ẹ̀ ni a máa ṣàtúnṣe lórí ẹ̀ ṣe. wọ́n ní lóòótọ́ wọ́n ní ọmọ burúkú ní kókó ọmọ sọ ní kókó báyẹ bẹ́ẹ̀ ni àwọn aráàbí yẹn ni ẹ ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú a máa ṣàtúnṣe lórí nǹkan tẹ́ sọ ẹ ṣe sọ jẹ́ àtẹ̀síwájú. à ń gbọ́ yín yé so a fẹ́ mọ ibi tí wọ́n fẹ́ gúnlẹ̀ gangan so ẹ jọ ẹ continue. so ẹ ṣe so king ṣe ní nǹkan tẹ́ fẹ́ sọ sí ọmọdé kẹ jẹ́ ká kábi tí wọ́n ti sin pátá yẹn mọ́ Muhammadu ìgbà tó kú tán gẹ́gẹ́ bí Kùránì yẹn ṣe sọ pé ẹni tó jí nǹkan yẹn wọ́n á gbé sí lọ́rùn tó bá dọjọ́ ìdájọ́ ẹ jẹ́ àka bí wọ́n ṣe sin pátá yẹn mọ́ Muhammadu ìgbà tó kú tán. gbogbo alámọ̀ pé tí Muslim bá kú aṣọ funfun ni wọ́n fi ń sin wọn ò dẹ̀ ní sọ aṣọ pupa síbẹ̀ dìbòdìpò pátá pupa ó yẹ gbé sókè. ẹ jẹ́ bá a mútu àfáàtò wọlé yẹn. 1048 so only Ibn Abbas narrated. Ibn Abbas gbé wa débẹ̀ pé a red velvet cloth was placed in the grave of the prophet. ẹ̀yin èèyàn ṣe ń bá wa lọ pátá pupa tí Muhammadu jí lọ́jọ́ sí nígbà tí wọ́n lọ jalè dé nígbà tí Muhammadu wá tó kú tí májèlé pa Muhammadu torí Muslim mi wà níbi kò mọ̀ nǹkan tó pa Muhammadu lẹ́yìn ìgbà tí májèlé pa Muhammadu tó pọ̀ pàkàkà kú tó kúkú oró tán ìgbà tó wá fẹ́ sin Muhammadu wọ́n wá mú aṣọ pupa yẹn ìyẹn pátá pupa tó jí yẹn wọ́n wá sin mọ́ Muhammadu wọ́n gbé sí lọ́rùn pé ìwọ náà lọ sọ Kùránì kalẹ̀ nínú Kùránì 3:161 pé ẹni tó bá jalè tó jí nǹkan náà á gbé sọ́rùn tó bá dọjọ́ ìdájọ́ wọ́n wá gbé pátá yẹn sí Muhammadu lọ́rùn wọ́n wá sin Muhammadu. So king tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ àṣírí ti tú báyìí àṣírí Islam ti tú tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ lè gbóhùn sókè. naam ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní ànábì di pátápupa kí ni ìtumọ̀ velvet. kẹlàmíà náà ó ṣàjálè. ẹ sọ ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ sọ ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn ló ń wá sí ẹ sọ wípé pátápupa mo wá béèrè túmọ̀ níta pé pátá yẹn òun ni kẹ́ ẹ sọ fún mi báyìí. so ẹ jẹ́ ìṣàlàyé fún yín ẹ àkànbí ẹ jẹ́ ìṣàlàyé fún wọn nǹkan tí mo rí pé kò yé ẹ̀hún ẹ jẹ́ king ẹ lè mú tùbá yẹn red velvet tí king tí wọn mọ̀ tó fi hàn pé kí ló ń ṣe ó lè jẹ́ pátápupa àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí tó máa ń ẹ̀yin tá bá ràn tó jẹ́ tailor wọ́n máa mọ̀ nǹkan tí mò ń sọ àwọn aṣọ yẹn ni wọ́n máa fi ń ṣe inner pocket òun ló máa fi ń ṣe àwọn inner trouser fún àwọn ṣòkòtò trouser tó máa ń wọ̀ nínú òun ni àwọn Muhammadu fi ń rán pátá láyé ìgbà yẹn òun ni tí Muhammadu lọ jí ńgbà tó rí a dẹ̀ níbi tí Muhammadu ti wọ pátá yìí nínú ilé bàtú yìí lè kà fún àfa ìtòrí àfa yìí ò mọ̀ pé tá a tó sọ nǹkan tá a sọ yìí pé a ti rẹ́rìí tó dájú pé pátá pupa ni Muhammadu wọ̀ ọ́ débi pé bàtọ́ rí lára ẹ̀ wọ́n ti ń rí Muhammadu
kò sí nǹkan tó rẹwà lára ẹ̀ tó báyìí rí àfọjọ́ tí Muhammadu wọ pátá pupa yìí nígbà tó dẹ̀ tó kú wọ́n tún sin mọ́ ṣoṣo ti yé yín báyẹn king tí ó bá yé yín pátá pupa ni Muhammadu jí ẹ ṣe. so now àkọ́kọ́ náà èmi ò ipa náà bíi di pátá pupa yẹn kò ìyẹn ò possible ìyẹn ò king ẹ má bínú ẹ sọ níbi tí wọ́n ti já sí òò yẹn ẹ sọ ní king ẹ má bínú ẹ sọ nípa tí wọ́n ti já sí òò náà king ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ sọ nípa ìgbà tó já sí òò ẹ sọ nípa wáì tó jọ wípé nǹkan tẹ bá kà ẹ kì í sọ fáwọn àwọn aráyé wáì. bí gbogbo bá ṣe ń kálá gbé jáde ẹgbàá mi. nǹkan tẹ ń sọ Muhammadu sí òò àgbéjáde. ẹ jẹ́ ká jọ nǹkan tẹ ń kà kọ́lẹ̀ ń sọ ẹ má dì sí àwọn èèyàn. ok king ó yẹ ẹ̀ka ilé ẹ̀ka fún wa ẹ jẹ́ kí mútu ẹ̀ka nǹkan tó wà lójú fóònù fún wa ó yá ẹ̀ka. kí ni kí n kà. àdìsí tó wà lójú fóònù ẹ̀ka fún wa ká gbọ́ látọ̀dọ̀ ẹ̀. no èmi kálá ẹ̀ka fúnra yín kẹtù. Gẹ̀ẹ́sì náà wà mẹ́ English wà ń bẹ̀ bí akẹ́ka. ẹ̀ka fúnra yín kẹtù. kálẹ̀bọ̀n la kà tó ń sìn tẹ́ ní kò rí bẹ́ẹ̀ ní nǹkan tá à ń kakọ̀ là ń tu adẹ̀ ní kẹ́yìn náà tu àwọn òráyè ẹjọ́ bí aká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ̀ka kọ́lẹ̀ tú náà àkàn wa máa rojọ́ ń bí bàtà kà ní kò rí bẹ́ẹ̀ adẹ̀ ní kẹ́yìn kà ẹ̀ tún lè kà àkàn lè máa rojọ́ náà ọmọ gbọ́ láràn ẹ lè gbóhùn sókè tẹ́ bá wà ń bẹ̀ ẹgbẹ́ lómi sọ̀rọ̀. ẹ ká ní gbogbo ilé ẹ káàbọ̀ ẹgbẹ́ lómi sókè kẹgbẹ́ lómi sọ̀rọ̀ kíngì ò ní nǹkan tó fẹ́ sọ. àwa mùsùlùmí tó bá wà ní comment section ẹ jẹ́ ká ṣe hi so ká lè bá a dá wa mọ̀ gbogbo ilé ẹ jẹ́ ká tap o ẹ dẹ̀ jẹ́ ká repost. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀. ẹ̀rí iṣẹ́ mi fẹ́ sọ ni pé àwọn ẹni tí wọ́n wà lẹ́yìn àwọn alárúbáwá tí wọ́n ń sọ ohun tó ń sọ̀sọ̀ kì í sọ ṣé lárúbáwá ni wọ́n ni ṣé lárúbáwá àwọn tí wọ́n ń sọ̀sọ̀ kì í sọ yẹn ẹ sọ fún wọn ní pé kó lọ sí ìlú Arab ìlú lárúbáwá kó lọ kódà adìyẹ ní ìjù wọn lọ adìyẹ lásán àbí ẹran lé ó ní ìjù wọn lọ wọ́n wá wà níbí báyìí wọ́n ń sọ ohun tó wù wọ́n kó mú lọ sí ìlú lárúbáwá kó lọ gbẹ̀bẹ̀ náà. Kí ló dé tó wọ́n jókòó sí ilẹ̀ Yorùbá tí wọ́n ń defend àwọn alárúbáwá kó lọ sí ìlú lárúbáwá náà kó lọ jókòó síbẹ̀ kó máa lọ bá wọn ṣe náà yìí ṣe lárúbáwá yìí ṣe kankan lárúbáwá yìí ṣe ra yín ẹ sì wà bẹ́ẹ̀ sí ń defend wọn. Kí ni àwọn yẹn ní pé ohun tí ànábì ṣe gbogbo ẹ̀ wà lérí ìwé gbogbo ẹ̀ wà níta wọ́n sì ń kà fún yín bí ẹ ṣe ń béèrè bàbá ẹ̀ ni wọ́n sì ń kà fún yín kí lẹ tún jiyàn fún. ohun téèyàn bá ríran rí èèyàn lè béèrè àmọ́ téèyàn bá béèrè téèyàn bá rí èèyàn tó bá ṣàlàyé fún yàn tẹ́ẹ̀rí sí wà kí ló dé tó tún kù tó ń jìyà wọ́n ní olú ẹ̀ jí pátá ó wà ó sì ń kà fún yín ẹ̀ tún jìyà wọ́n ní olú ẹ̀ májèlé ló jẹ kú ẹ̀ ń jìyà ó ń kà fún yín ẹ̀rí sì wà kí ni èyí tẹ́tún jiyàn fún ó dàbí pé kẹ́nu ẹnu ó máa ròyàn kéèyàn fẹ́ sọ̀rọ̀ ni nítorí ẹ̀rí ti wà so kò sí pé a tún fẹ́ máa kò sí ohun tá a tún fà bẹ́ẹ̀ kódà ẹ jẹ́ kí sọ kankan fún yín o ohun tí à ń sọ ní èdè Yorùbá yìí báyìí ó ti wà kárí ayé kódà àwọn French gan gbogbo wọn ti yarí sí ẹ̀sìn Islam gbogbo yẹn kódà àwọn yẹn ti sọ pé títí fi di ọdún mẹ́wàá fi kún nísìnyí ẹ rí i pé mọ́sálásí gbogbo ni ó dáa kò tún sí anybody nínú mọ́sálásí nítorí pé àwọn yẹn ti ríran rí kódà nínú àwọn French ni àwọn yòókù ni gbogbo yẹn ti ríran rí àwọn yẹn ti kúrò lẹ́yìn Islam so àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ń sọ ní tí ó sọ̀sọ̀ kí sọ yẹn tí wọ́n bá mọ̀ yí pé wọ́n fẹ́ defend lárúbáwá kó lọ jókòó sí ìlú lárúbáwá kó máa bá wọn ṣe ń bẹ̀ ìlú tó jẹ́ pé wọ́n tí wọ́n níyì tó jẹ́ pé ẹ sọ fún wọn ní pé dúdú wo ló lọ sí ìlú lábáwọ́ tó ń gbé sí tó ní kó máa bá wọn kírun tí ó gbé síwájú ní kó jẹ́ ìmáàmù kó kírun fún wọn láyé wọn ní ìkànnbẹ̀ kódà ní Mákà gan wọn kódà wọn tẹ̀ jẹ́ kó ń gbabi tí lárúbáwá ń gbà wọn ní ìwọ̀n ní kankan bẹ̀ ojoojúmọ́ ni wọ́n ń pa wọn ojoojúmọ́ ni wọ́n ń tutọ́ sí wọn lára wọ́n sì wá sílẹ̀ ẹ̀yà dúdú wọ́n sì defend àwọn lárúbáwá ó kàn yín pé bí ẹnu máa ń ro yàngbà ló fi sọ̀rọ̀ so. ẹ ṣé bàbá ẹ ṣé Mr. Lawani ẹ ṣé sà.
ẹ ṣeun. ẹ ṣe. Naam. ẹ kúrò níbi ariwo àfà, ẹ kúrò níbi ariwo ẹjọ́, ẹ kúrò níbi ariwo yẹn náà. Tẹ́ bá ti kó bẹ́ẹ̀ kẹ́jẹ́ ká mọ̀. Ṣáàṣìrí mùsùlùmí mi comment section. Òṣèrà fíò. Èèyàn àfà yìí kẹ́ fọ́ ni o. Wọ́n lè gbà kí àwọn dúdú kírun fún wọn nílẹ̀ Lárúbáwá. Ẹ mọ̀ pé èdè katakata ni wọ́n ń sọ. Gbogbo Lárúbáwá táwọn ilẹ̀ Yorùbá ń ká yí èpè náà ń ṣẹ́. Network ó tún ti gbé mi wọlé network yìí lásán. Network yín dá àfà à ń gbọ́ yín. Àfà à ń gbọ́ yín. Àfà àti ń gbọ́ yín o. Ṣáfà yín tí yà kan lò àfà yín tí yà kan lò ràn yín wá ẹ sọ fún pa tí ń dúró dè. Mo là rọ́pẹ́ tí ń dúró dè láti gbé mi wọlé. Bẹ́ẹ̀ni ẹ sọ fún Sùlàìmọ́ Fàrúq pa tí ń dúró dè àti Mọ́mọ́ Ọ̀fà àti Babalámúnúgun pa tí ń dúró dè wọ́n tá bá mú wọn. Àwọn oṣù kálábí wà ní ìga gan eléyìí ti ga jù rí ó dàbí. Ìwọ tó jẹ́ pé òkè kankan rárá ìbá wọn English tán sọ síbi kí ló ń ka. Báwo ló ṣe máa ń wọlé ẹnu ọ̀nà máa ń gbà. ẹ jẹ́ ká ṣe báyìí ṣé kọ́ gbé kéwù fún ẹ kó kàkà fi yẹ̀ wò ẹ pé kíní tó wà lórí ẹ yóò kàn tóbi ni o kò mọ́dò kéwù kankan ò sí lórí ẹ kò lè kálí bàtà sábó ṣe wà yìí. Olórí burúkú àwọn àfàwà tí wàá pọ̀ nílùú ó yá tó bá kálí a máa fún ẹ lórí. àwọn àfàwà tí wàá bọ̀ nílùú tó wà tó sá lọ. Àwọn àfa ẹ̀wò wọn níṣẹ́ wọn lábọ̀ ní náà sáwọn tó ń rìn kiri tó ń gbégbá bára àwọn tó gbégbá bára débi ta wà àwọn àfa ẹ̀wò níṣẹ́ náà. Agbẹ́dọ́dọ̀ já rẹ̀ agbẹ́dọ́dọ̀ yẹ. So ẹ bá gbé Kùránì fún wọn padà fi ọsẹ sí o. Ó yá aṣọ fẹ́ kà gbé sí kó ka Fatia náà kó ka Fatia. Kò ní dáa fún ọ. Ó yá ka Fatia àwọn English olówó ìpẹ́rù kálíf. Okay no ó lè má máa ó yá ka Fatia ẹ pé kò lè mọ Fatia bó ṣe wà ó yá ka Fatia. Ìwọ táwọn afárá wa bọ níbi tó wà tó sẹnu kàn wá rojọ́ ni ìyípa máìkì ẹ náà tó bá di ṣetán ẹjọ́ ló wá rò ẹwọn àfa ò ní kí o. wọ́n máa dán mi wò pé nǹkan Fatia mọ̀ ni. tó bá ka Fatia tó bá tu a máa fún ẹ lówó ń bíbá tó bá ka Fatia tó tu dáadáa a máa fún ẹ lẹ́bùn ní bíbá. nẹ́tíwọ́ọ̀kì lásán. nẹ́tíwọ́ọ̀kì ẹ dáa tó bá ka Fatia tó tu a máa fún ẹ lẹ́bùn. ó ní kí n kà. Ẹ jẹ́ kó tóbi gbogbo ilé tó bá ka Fatia ẹ jẹ́ ká fún lówó tó bá tu ó yá ka Fatia. Gbogbo àwọn tó máa ń wé láwà níyẹn wọn mọ kankan wọn kàn gbé aṣọ ọ̀pá 20 sórí ní 20 yard lọ ń gbé sórí. Báwo lórí wọn orí òṣùká yẹn báwo náà sì máa wọnú ilé wọn òṣùká yẹn máa láwọn ọkọ gbẹnu ọ̀nà kọjá. Ẹ má bínú since tó ti mute for now alpha ibà wà on mute mo kí gbogbo leo ms baba mo kí yín olówó èkó àkànbí ọlọ́ba my sexy aunty Monica mo kí everybody assalamu alaikum sáwọn ẹrú ṣìgìrì àlá náà mo kí gbogbo yín and welcome to my eighth. ẹ má interrupt mi o ẹ ṣe introduction mi o assalamu alaikum warahmatullahi wabarakatuh sáwọn ẹrú ṣìgìrì àlá ní Saudi Arabia mo kí gbogbo yín náà. And welcome to my atheist and my agnostic. Mo kí gbogbo yín. Ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń wọlé ẹ bá wa power tap, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá lè gbé sórí story yín náà, ẹ bá wa gbé sórí story yín náà. Ẹ ṣé, mo kí gbogbo ilé. Alpha blue láwà ní ẹ lè gbóhùn sókè ẹ ṣé. Ẹ ṣí mic yín náà. Àkànbí kìíní yẹn heavy o. Heavy load nìyẹn. That's like extra 5 kg. inú ẹ wo ọmọ tí Babalámúnúgun tún lọ mú báyìí sìn inú ẹ wo tó wá gbádùn ẹrù sórí bí àwọn tó ṣe máa ń ní skánskán náà nìyẹn wá dúró ẹrù tó gbé sórí 20 yard lórí ìwọ nìkan ó fẹ́ para ẹni ìyẹn wá dúró ẹrù tó gbé sórí 20 yard. Hello sí Muslim ní ẹ kálẹ̀. Hello? Hello, you can talk from wípé wà lábẹ́ ààbò yìí. Ẹ kò wà lẹ́nu kọ́sẹ́, wọ́n ti gbóṣùkálì wọ̀ náà lórí. Ó dẹ̀ wá bíbá yóò ń bú ebu bí ọmọ, bí pé àgbàlagbà kan ní ẹ̀.
tó di pé 15 years ṣá ẹ kalẹ̀ ṣé o ṣe pé wọ́n ti kidnap àfà yìí ẹ kalẹ̀ o ẹ jẹ́ máa fi mi lẹ́díkì ẹ kálẹ́. ẹlẹ́mi ọ̀dà yín lóhùn. Salaam alaikum o. Maaleykum salam. Ẹgbọ́n sókè. Salaam alaikum o. Maaleykum salam. Sàlá tó mọ lékun ẹgbọ́n sókè. kálẹ́. Sàlá tó mọ lékun. ẹ ti ṣílé yà pẹ̀lú sàlámà lẹ́kùn yín o. ẹ ewúrẹ́ kálẹ́. bá sì ń lè ya òbí dandan yọ gbọ́rẹ́. Rafiu sọ̀rọ̀ nù. Salaam alaikum. ẹ kalẹ̀ à ń gbọ́ yín ẹ lè kó lẹ́gbẹ̀ẹ́ kùránì kalẹ́. fáírọ́ọ̀sì ní kùránì. ẹ kálẹ́ o. ṣèyí kékeré ti kánlẹ̀ ẹ já sànù rẹ̀. tí à ń ké ṣé mùsùlùmí ni yín. ẹ yá gbọ́ ọmọ málì yìí sí ọjọ́ málì gan lóòótọ́ ní fèsì ẹ̀ dàbí fèsì ràgó yìí bí fèsì ràgó Ojú máa àwọn ṣe Yorùbá ò rí kì í rí báyìí náà. Ẹ wojú ẹ̀ náà. àwọn ràgó tó máa fi ń jà yẹn. Ẹ wojú ẹ̀ náà. Ọmọ Málì ni náà. Kò ń ṣara wa náà. ojú ẹ̀ bí ojú ràgó. Tí à ń ké ẹgbọ́n sókè. ẹni tó bá àwọn ẹ ẹran kalẹ̀ ràgó o. rẹ̀ tí bá parọ́ ni kò ń ṣèbú náà ẹ rí i pé fèsì ẹ̀ jojú ọjọ́ fèsì ràgó ni àwọn ràgó tó máa ń ṣe mọ́ bí ràkúnmí yẹn. Tí à ń ké àwọn ọmọ ẹgbọ́n sókè wèrè. tẹ́ bá wà ń bẹ̀ ṣẹ́ wà ń ẹ bẹ̀. kalẹ̀ irú eléyìí lápá ní mo wà bẹ́ẹ̀ ẹ kalẹ̀. ok irú ẹ̀ lẹ́yìn pa àbí irú irú ràkúnmí ẹ̀ yẹn lápá lẹ́yìn pa last week yìí. ẹ try. Mr. Hakeem ẹ lè gbọ́n ó sókè. ṣe mọ́ bí ìkàndù. Mr. Hakeem ẹ gbọ́n sókè tẹ́ bá wà ń bẹ̀. wọ́n jí ọmọ wèrè yìí gbé kò lè gbé kúrán bí wọ́n ṣe ń kó kúrán síwájú kò lè fi gba àwọn ọmọ ẹlẹ́ olóyè Sunday Igboho lọ́ba gba àwọn ọmọ ẹlẹ́ wọ́n jáde ní Ọ̀rúnmìlà ṣe kinní kan lẹ́nu ẹ̀. àwọn òpó àjogúnbọ̀ Ọ̀rúnmìlà àjogúnbọ̀ olóyè Sunday Igboho lọ́wọ́ Ọ̀rúnmìlà ló fi gba àwọn ọmọ ẹ̀. Stop saying hello. Ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. Ẹ kàn ń ṣẹ̀lú ẹ̀ lò. Ṣẹ́ wà ń bẹ̀. nítorí mo Sọ rí nǹkan tẹ́ èèyàn fẹ́ tó dá sọ. mi lọ́wọ́ ẹ máa ń ní A ti ń dá yín sùúrù. lóhùn. A ti ń dá yín lóhùn látẹ̀ẹ̀kan tẹ́ ń ṣẹ̀lú ẹ̀ lò. sọ Ṣé fún mi kẹ́? pé nǹkan tẹ́mi ṣe kọ́ kò ń ṣe pé bóyá torí ìjà oríṣi Àbá èmi yín ò jà ṣe alẹ́ tí ń ṣẹ̀lú ẹ̀ lò àdé ń dá ẹ yín ní lóhùn. Kò sẹ́ni tó sùúrù bá yín sẹ́ jà. ẹ Àbá kàn lè yín wé jà nǹkan sí tó akọ̀yìn tẹ́ ń kẹ́ sọ jágbe lórí mọ́ ọ̀rọ̀. wọn náà. ẹ ní Wọ́n sùúrù kàn ń sọ náà fún yín pé à ń sọ hello. It could be your network. èmi ṣe ẹ ló mo ò gbọ́ Yeah, nǹkan we tẹ́ ẹ can sọ. hear you. That's what he's saying to you, that Okay, we can yeah, hear so you. It so could the be okay, from ẹ má bínú. you. Okay, I'm sorry. Tẹ́ ń jágbe mọ́ Apology. wọn. Ẹ má bínú. Nǹkan tí mi ṣe kọ́ ni pé mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àfáà tí ó wé láwà ní ẹ̀. Ni pé nígbà tí wọ́n wà ní ilé kéwú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí àwọn àfáà wọn ìtàn ṣàlàyé fún wọn pé kán máa wé láwà ní ẹ̀. Reason wo ni wọ́n sọ fún wọn àti pé ṣé wọ́n ní pé kí wọ́n láti imitate prophet wọn kí wọ́n ìrálùjọ náà wọ̀ lọ́wọ́ náà láti ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo kàn fẹ́ try láti clarify or bóyá ms baba or any of you tó bá lè clarify fún mi. àáfà yẹn ti lọ àwọn tó ní ọdẹ orí ló máa ń fi kíní yẹn sórí ló ń wé orí. àwọn kì í nítorí ẹ lè rorúkọ mi bẹ́ẹ̀ èmi personally I've left Islam for about almost 20 years now. Obviously, I mean, ẹ lè rorúkọ mi bẹ́ẹ̀ but èmi try láti question àwọn kankan ní mind mi kó tó di pé I mean gbogbo àwọn kìíní ó jáde tẹ̀fín educate wa lórí àwọn ẹ̀sìn yìí. Èmi ti question ara mi lórí ẹ̀ and obviously mo náwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ family jẹ́ pé wọ́n really were into this religion and question ẹ̀yọ̀ kan tí mo máa ń béèrè lọ́wọ́ wọn ni pé tẹ́ bá sọ pé ẹ̀ ń kírun bóyá fún Allah àbí nǹkan kan èmi tí mo kì í kírun tí mo ti fẹ̀sìn yín lẹ̀ ẹ jẹ́ ká jọ béèrè nǹkan ẹyọ kan lọ́wọ́ Ọlọ́run ká wẹ̀ tó máa kọ́kọ́ ṣe fún but wọ́n máa ń wò mí bí ẹni tó yẹ pé kò gbádùn but at the end of the day I'm so happy now
with the effort of somebody like MS Baba àti gbogbo yín tó yẹ pé ẹ tan ìmọ́lẹ̀ sí kìíní. And This àti guy báyọ̀ bearing that text hello that ṣé ń gbọ́ mi? lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ṣé mi? because òfò àti hello àdánù kó máa bá Allah àti Muhammad àtàwọn sàábì rẹ̀ kò gba ẹnu yálà yá ẹ o. hello. ẹ má à ń gbọ́ yín àáfàá kan ló tún sọ̀rọ̀ sí ìwé nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣe understand so mi ò bóyá comment section ni wọ́n bá wí ṣé kí ọyàn ẹ continue pẹ̀lú àwọn àáfàá yìí. mi ò pé mi là fáyín bá wí because ṣé àfáyín bá mi wí mo lè bá sọ directly ṣe understand mi ní need láti màá dẹ̀ fún ní àwọn instances ibo lọ́lọ́run ibo ni nǹkan tó ń sìn ibo ló ti gbé ẹ má lórí wọrí láìpẹ́. ẹ ká continue ẹ má wọrí ẹ ṣeun àfọ àbùlà ṣé ọyàn àṣẹ continue. ikọ́ ni mò ń bá wí o. ẹ ṣe all right Abdulateef ẹ kálẹ́ sà asalaamu aleykum ẹ lè gbóhùn sókè kí lẹ ní láti bá wa sọ lálẹ́. èmi ò ní túmọ̀ ṣọ̀rọ̀ tí mo fẹ́ sọ nítorí àwọn olórí wa yìí náà ó kù sọ̀rọ̀ wọn. So comment section tí mò ń kà sí that guy bearing that xx dad kó lọ tọrọ àforíjì. ẹ fi comment section lẹ̀ bàbá yìí ẹ fi comment section lẹ̀. àwọn òṣàlà ní ìbára ṣẹgẹt àwọn ò ní ìdáforíjì lọ́wọ́ ẹnì kankan. Okay. Yeah. Bọ̀ nítorí kálukú bá fẹ́ sọ kó sọ bọ̀. Okay ṣé mi lè bẹ̀rẹ̀ question sir. ẹ free àti béèrè. Okay mo máa bẹ̀rẹ̀ according to Quran verse ẹ jọ host anybody ẹ gbé mi sí big screen kí ni yẹn stop mi so mo fẹ́ gbé àyà kan wá nínú Al-Quran fún yín ẹ jẹ́ sáré lọ mo wá mo ń bọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá wa power tab kan tó gbé Quran yẹn dé kẹ̀dẹ̀ bá wa share please ó yẹ ká di ju 221 yìí lọ since morning ẹjọ́ ẹ̀yìn tiwa almost 1,500 ló ń wà power tab yẹn ló máa gbé wa débẹ̀ Ọlọ́run Elédùmarè kọ́ wa mọ̀ sí ẹni ìkáyé ó sì wà láyé mo ṣe bó ti rìn lọ bí òkú rọ́bà ni. aṣòfò káyé lórúkọ ẹ. ṣé bọ̀bọ̀ yìí sì wà láyé sá. ẹ má bínú Mr. Abdulateef ṣẹ́ṣì wà bẹ́ẹ̀ ṣé Abdulateef wọ́n ti lọ. àfáà yẹn sí àfáà ti bọ́lẹ̀. wọ́n ti bọ́lẹ̀ ok bóyá the next alpha àwọn náà lè dáhùn the same question. ẹ bá ní ìkáyé sọ̀rọ̀ kọ́ represent yẹn. mo ti bá wọn sọ̀rọ̀ rí wọn make any point wọn gbé evidence wa wọn kàn máa lọ mo ṣe bó ti kú gan wọn máa ń ṣe bí bébì wọn kàn máa ń kéékèèké bí ọmọ tó fún wọn. ó ti sá lọ padà. mo lè bá wọn sọ̀rọ̀ but I need get anywhere all right ẹ jẹ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ for now. ẹ bèrè question yín náà. a lè sọ̀rọ̀ pẹ̀lú music yẹn o music yẹn aráàmù ni o ẹni láti tàn ẹ̀ dá. èmi ń kọjá lọ ní náà ta ni music. No, because it's loud. Your background is noisy. Ẹ sọ ń tẹ́ fẹ́ sọ màmá yẹn. Ẹ sọ ń tẹ́ fẹ́ sọ. Ẹ mute mic yín, mo fẹ́ gbé àyà wá sókè. Ẹ ṣé, all right. Àyà tá fẹ́ kà ní Surah Al-Ahzab, which is Surah 33, àyà number 50. A máa kọ́kọ́ kà, mo wá fẹ́ béèrè question based on nǹkan tó wà nínú àyà yẹn, okay? Because ó kọ́ wà very interesting to me ni. Oh, get down right now, please, darling. Thank you. Okay. Okay. Oh yeah. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ka hadithi Quran yìí. Mi mọ̀ bóyá ẹ lè tú síta fún wa as well. Ẹ ṣé. Uncle Lárúbáwá ẹ jọ̀ọ́ ẹ bá wa mi mọ̀ bí mo ṣe máa pronounce orúkọ yín ẹ má bínú o Uncle Lárúbáwá ẹ jọ̀ọ́ ẹ ṣí máìkì yín kẹ́ bá wa káyà ìkẹtù ẹ jọ̀ọ́. Uncle Lárúbáwá àbí ẹni mùsùlùmí tó bá wà ẹ jọ̀ọ́ ẹ gbóhùn sókè tí Uncle Lárúbáwá ò bá lè gbóhùn sókè kẹ́lómi gbóhùn sókè.
àwọn náà tún ti jábọ́. Ẹ kálẹ́. ṣé ń jẹun ni ẹjọ Ta ló ń nǹkan tó wà jẹun? Kí lẹ́nu ló ń ṣe? yín Ta ló tán ń sọ̀rọ̀? please ẹjọ. Kíní yẹn wà so This irritating. is so disgusting. Drop ẹ ẹjọ hàn pé international platform lọ wà ìwọ nu please. wrong person la drop o. A ti drop wọn but internet wọn ò dáa ó ń lag nínú system wa. Oh Okay, my wọ́n ti God, gbé how ti lọ can ní. somebody be Alright, eating like ẹ má that? bínú àfáà àti bí yẹn mo ṣe mistakenly drop yẹn bí káwọn máa bọ̀ lókè padà. Àfáà Miracle. Àfáà Miracle ẹ jẹ́ gbóhùn sókè o. Ẹ bá wa tú àyà yìí kẹ́ ṣàlàyé nǹkan tó sọ nínú ẹ̀ o. Kí ló ń ṣẹlẹ̀ lálẹ́ yìí náà? Why is everybody dropping? Please power tap, please, and repost it. Post it on your story, on your Instagram, WhatsApp. Gbogbo ẹni kẹ́ post ẹ̀ sí ẹjọ́ jẹ́ ká power tap massively. These guys are reporting, please. Thank you. MS ẹ jọ̀ọ́ bá wa pa comment section fúngbà díẹ̀. Ẹ bá wa pa comment section fúngbà díẹ̀. MS bàbá. Ẹ ṣé. alágbẹ̀dẹ. Àkànbí àwọn àfáà yẹn yọ gbòkínní yẹn ṣe àwọn ẹlẹ́kìṣẹ́ wa Mr. Sodiq ìjọba. Mo wà bẹ́ẹ̀. Ṣáà rí Mùsùlùmí tó wà ní comment section tó fẹ́ ká kí ó. Sodiq ìjọba. Mùsùlùmí tó bá lè ka kéwu ẹjọ́ ẹ type in number 1. MS, what's going on? Why is this just dropping everyone's ẹ̀rí ẹ̀yẹn náà tún ti lọ? Ẹyin mo drop ẹ kò sọ̀rọ̀ mọ́ pé náà kò sọ̀rọ̀ so mo á drop ẹ. Okay. Àfáà oníkéwì Adam lórúkọ tiẹ̀ Adam. Okay, Al-Karim. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ṣẹ́yìn lè ka Lárúbáwá. Kí lẹ sọ? Ṣé lè ka Arabic? Can you read in Arabic? Ṣé lè ka Lárúbáwá? Yes, I can read in Arabic. But before I read in Arabic, kí ni question tẹ́ fẹ́ bèrè regarding this verse? Ẹ kọ́kọ́ kà á tán náà. Màá wá bẹ̀rẹ̀ question mi at the end. يا أيها النبي إنا أعلنا لك أزواجك اللاتي آتيت أجورهن مما ملكت وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك. ẹ̀yin lẹ ní kí n ká ẹ ní kí n tú. Ẹ má bínú ẹ tú as well because me understand Lárúbáwá is. يا أيها النبي ìwọ prophet ìwọ ànábì إنا أعلنا لك أزواجك اللاتي آتيت أجورهن a ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ìyàwó rẹ̀ èyí tó san owó wọn tó san máhàrù wọn tó san owó orí wọn وما ملكت يمينك مما أفاء الله عليك àti àwọn èyí tí wọ́n bá wà ní ìkápá rẹ̀ مما أفاء الله عليك ní àwọn èyí tí Ọlọ́run Ọba Allah tó ṣe ní ẹ̀tọ́ fún ẹ وبنات عمك àti ọmọ ọ́nkù rẹ̀ وبنات عمتك àti ọmọ àbúrò ìyá rẹ̀ lóbìnrin وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك àti àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin اللاتي هاجرن معك àwọn èyí tí wọ́n ṣe hijira pẹ̀lú rẹ̀ láti Mẹ́kà lọ sí Madina وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي àti obìnrin tó jẹ́ obìnrin mùmíní èyí tó submit ara rẹ̀ fún ọ pé ìwà ànábì fẹ́ mi. in arada an-nabiyyu an yastankihaha tó bá wù ìwà ànábì láti fẹ́ khalisatan laka min dunil mu'minin fún wọn nìkan sọ exception pé kó fẹ́ obìnrin tó bá wá submit ara rẹ̀ fún ọ láìsàn kankan fún ìwọ nìkan la fún min dunil mu'minina ìyàtọ̀ sí àwọn mùmíní tó kù
só ti tán. Okay, ṣé ti ká tán? Ó ti délẹ̀ ẹ̀yẹ́. Ó jẹ́ ẹja dún bẹ̀ yẹn torí time because ní time púpọ̀ mi tí mo wà yìí. Ìta mo wà. Ṣé ti ká tán? Mi ì rò pé ti ká tán. A lè ká happy Mi àyà náà. tí nítorí ibi tí mo wà ká má ka gbogbo ẹ̀ ibi tí mo wà kí n ṣe ibi tí mo ti lè ní time púpọ̀ ni. Okay, ẹ ṣàlàyé kí ni àyà yìí sọ fún wa exactly? Kí ló ń bá wa sọ nínú ẹ̀? According to nǹkan tẹ́ ká. Ìntáyà yìí ń sọ fún wa ni àwọn obìnrin tí a lè fẹ́ including Prophet Muhammad. Ẹlẹ́ẹ̀kejì